a kí gbogbo àyìn tẹ́ ń wò wá káàbọ̀ sí orí ètò yìí àkókò lẹ́ǹtì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa bíṣọ́bù aláṣẹ ti Ifọ̀, bàbá wa Nathaniel Ọládẹ̀jọ Ògúndípẹ̀ tán ṣe onígbọ̀wọ́ ètò yìí. A gbàdúrà wípé iṣẹ́ ìránṣẹ́ wọn yóò máa tẹ̀síwájú ní orúkọ Jésù. Orúkọ mi ni àlùfáà Gbádébọ̀ Ṣẹ̀san Rótìmí láti ìjọ Anglican Church of the Transfiguration Olóṣè Titun ní ìlú Ifọ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run gbogbo ẹ̀dá, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àǹfààní àti oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa láti rí àkókò lẹ́ǹtì ti ọdún yìí. Ǹjẹ́ bí a ti ń lọ gbọ́ ọ̀rọ̀ rẹ, fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí ìgbé ayé wa lẹ́yìn ọ̀rọ̀ yìí lè bá òfin àti ìfẹ́ rẹ mu. Nítorí Jésù Kristi Olúwa wa, àmín. Àkórí ẹ̀kọ́ wa àbí ìwàásù wa náà ni a pè ní irú àwẹ̀ wo la yàn fún wa. Ìwé kíkà wa la ó mú láti inú ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 6 àti 7 tí ó kà báyìí: àwẹ̀ tí mo yàn kọ́ èyí, láti tú ọ̀já ìṣòdodo, láti tú ẹrù wíwo, àti láti jẹ́ kí aninilára lọ lọ́fẹ̀ẹ́, àti láti já gbogbo àjàgà. Ẹsẹ̀ 7 wípé kì í ṣe láti fi oúnjẹ fún àwọn tí ebi ń pa, àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a tì sódò wá sí ilé rẹ. Ní ìgbà tí ìwọ bá rí arìnhòhò, kí ìwọ kí ó bò ó, kí ìwọ kí ó má sì fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara rẹ. Ààwẹ̀ gbígbà túmọ̀ sí wíwà láì jẹun tàbí mu omi tàbí ohunkóhun kan fún àwọn ìgbà tàbí àkókò díẹ̀, ní ìrètí àti wá ojú Ọlọ́run tàbí láti béèrè ohun kan ní ọ̀dọ̀ rẹ̀, tàbí fún ìṣẹ́gun lórí ogun kan tàbí òmíràn. Tá a bá wo inú àyọkà wa níbi tá a ti mú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ń lò fún ti ìwàásù yìí, ìwé wòlíì Àìsáyà orí 62 ẹsẹ̀ 6 àti 7 yẹn, wòlíì Àìsáyà èyí tó ń gba ẹnu Ọlọ́run sọ̀rọ̀, ó ń fi hàn àwọn ọmọ Ísírẹ́lì ní gbangba láti jẹ́ kí wọ́n mọ̀ wípé nítòótọ́ ni wọ́n ń gbìyànjú láti gba àwẹ̀, nítòótọ́ ni wọ́n ń tiraka láti wá ojú òun Ọlọ́run, ṣùgbọ́n tó jẹ́ pé pàbó ni gbogbo rẹ̀ já sí, nítorí pé ìṣe wọn àti ìwà wọn ó lòdì sí èyí tí Ọlọ́run ń fẹ́. Ẹsẹ̀ 2 orí 62 ìwé Àìsáyà yẹn tí a mú, ó ń sọ fún àwọn ènìyàn náà pé wọ́n ń gbìyànjú, wọ́n ń tiraka, wọ́n ń làkàkà láti súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n gédégédé ni ìwà wọn yàtọ̀ sí ti òun Ọlọ́run. Ẹ̀yin ará nínú Olúwa, Mósè ìránṣẹ́ Ọlọ́run, ó gba àwẹ̀ 40 ọjọ́ àti ọ̀sán àti òru ní orí òkè Sinai pẹ̀lú èròǹgbà láti lọ gba àwọn ìlànà àti àṣẹ èyí tí àwọn ọmọ Ísírẹ́lì èyí tó ń darí tí wọ́n máa tẹ̀lé kí wọ́n bá ṣẹ̀ sí Olúwa. Èyí la rí nínú Ẹ́kísódù orí 24 ẹsẹ̀ 28. Bákan náà nínú ìwé Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 14, Ẹ́sítérì ayaba kéde àwẹ̀ fún gbogbo àwọn ọmọ Júù tán wà ní Sísánì nígbàtí ìwé ikú, lẹ́tà ikú tá a kọ jáde sí wọn wípé gbogbo wọn ni wọn ò parun. Ó kéde àwẹ̀, àwọn ènìyàn yìí gba àwẹ̀ nítòótọ́, Ọlọ́run sì yí ìwé ikú, ó sì sọ padà di ìyè fún wọn. Apostle Paul àti Barnaba nínú ìlàkàkà wọn láti jèrè ọkàn fún Kristi ní Kóníónì, wọ́n fi àwẹ̀ àti àdúrà jagun fún àwọn àgbààgbà tí a yàn sórí ìjọ kọ̀ọ̀kan kí wọ́n bá lè ṣe àṣeyọrí lórí iṣẹ́ ìránṣẹ́ èyí tá a gbé ka iwájú wọn. Kí Jésù Kristi Olúwa wa èyí tí a ń jẹ́ orúkọ mọ́ lénìí, kí ó tó ṣe àṣeyọrí lórí iṣẹ́ ìránṣẹ́ tá a gbélé lọ́wọ́, ó yẹra, ó sì lọ sí orí òkè láti lọ gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Mo kà láti inú ìwé Máfíù orí 4 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Ó ní nígbà náà ni a darí Jésù sí ijù láti ọwọ́ ẹ̀mí láti dán an wò lọ́wọ́ èṣù.
nígbà tí ó sì ti gba àwẹ̀ lé 40 ọ̀sán àti 40 òru lẹ́yìn náà ni ebi ń pa á. Ẹ̀yin ará nínú Olúwa, ìbéèrè náà ni wípé irú àwẹ̀ wo láti lè ń gbà nísinsìnyí? Ṣé kìí ṣe àwẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní hunger strike òun là ń gbà, tí a kàn fi ebi panú lásán, èyí tá a ní tí ìwà wa kò sì kéde ohun kan tí Olúwa wa ní kí a ṣe? Kò yani lẹ́nu ní orílẹ̀-èdè Nàìjíríà wa tí ò ní fún àpẹẹrẹ oríṣiríṣi ìdílé òun la rí, níbi tí ọkọ ti ń yan aya rẹ̀ jẹ, níbi tí aya ti ń yan ọkọ rẹ̀ jẹ, níbi tí ọmọ ò ti ṣe déédéé nínú ìdílé, nínú ojúṣe wọn fún ìdílé. Bákan náà ní inú ìjọ oríṣiríṣi ìwà ni àwọn adarí wa, oríṣiríṣi ìwà ni wọ́n hù. Àwọn tá a ti ń pè ní àwọn ìjọ èmi ni mo ní nǹkan mi, ọ̀pọ̀ la rí tó jẹ́ pé èèyàn ni wọ́n fi ń tẹ́lẹ̀ church. Àtìlẹ́gbọ́ àwọn kan ejò ni wọ́n ní káwọn ọmọ ìjọ wọn máa jẹ kán tí ó lè rí ìgbàlà. Èyí ni Ọlọ́run kéde fún wa wípé ní àkókò yìí kí a fa ọkàn wa ya, kì í sì ṣe aṣọ wa, kí a má kàn gba àwẹ̀ lásán, kò bí ebi panu lásán, ṣùgbọ́n ká jẹ́ kí ìṣe wa àti ìwà wa kó bá ọ̀rọ̀ àti òfin èyí tí ò ń là kalẹ̀ fún wa láti ṣe. Tá a bá wọ orílẹ̀-èdè wa Nàìjíríà lónìí fún àpẹẹrẹ, oríṣiríṣi ìwà búburú òun ni ó ti gògò láàrin wa. Àwọn ìwà bíi ìjínigbé, ìfiniṣògùn owó, ìpànìyàn, ànìkànjọpọ́n, ọ̀kánjúwà, olè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ à ń fi àkókò yìí rọ ẹ̀yin olórí wa? Inú mi tilẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ fún irú àkókò báyìí. Ṣé ká sọ pé nítòótọ́ ni ààbò tó péye kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà? Èmi ò rí nǹkan kan tó ṣe ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Ohun kan ṣoṣo tí èmi rí tó ń dà wá láàmú lórílẹ̀-èdè Nàìjíríà ó ní àìní ẹ̀mí ìfẹ́, olè àti ojúkòkòrò. Nígbà tí a bá bá àwọn nǹkan wọ̀nyí wí, nígbà yẹn ni a ó lè mójútó àwọn tí Olúwa kó lé wa lọ́wọ́ láti mójútó. Tí Mósè ìránṣẹ́ Ọlọ́run bá lọ sí orí òkè Sinai fún 40 ọ̀sán àti 40 òru láti gba àwẹ̀, láti lè jẹ́ kí àwọn tí Ọlọ́run kó lé lọ́wọ́ kí ó ṣe àṣeyọrí nínú ìrìn àjò ayé wọn. Mélòó ni àwa ti gbìyànjú gẹ́gẹ́ bí olórí ní orílẹ̀-èdè Nàìjíríà? Kò sí iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọléèwé àti wọn mọ́lé. Àwa ní kí wàhálà kó má ṣẹlẹ̀. Ọwọ́ tó dilẹ̀ ó ní èṣù máa ń yálò ní àwọn bàbá wa ń sọ àti ìyá wa. Ẹ jẹ́ kí iṣẹ́ kí ó wà fún àwọn ọ̀dọ́. Wọ́n ní ọwọ́ tó dilẹ̀ òní Sátánì máa ń lò. Ọmọ tó jí, tó kàwé, tó jáde university, polytechnics, college of education, tó tún dé tó tún padà sínú ilé òbí ẹ̀ tí ò rí nǹkan kan. Gbàwo la máa fi ṣe olè lọ tí kò ní jẹ́? Gbàwo la máa fi ṣe apànìyàn lọ tí kò ní gbà? Mo jẹ láàárọ̀, mi ò jẹ lọ́sàn-án, ìyẹn kò sí nínú ọ̀rọ̀ ebi. Nítorí náà ló fi jẹ́ pé ohun tí orí wọn rò ní àkókò yìí òun ni wọ́n mú ṣe, pé àwọn ṣáà jẹun, àwọn náà dẹ̀ fẹ́ gún káàní ńláńlá. Ẹ̀yin ará nínú Olúwa, mò ń rọ̀ wá, ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ ká tọ́jú àwọn aya wa. Ọkọ má finú méjì bá aya rẹ lò. Ẹ̀yin ìjọ Ọlọ́run, ẹ jẹ́ ká wàásù ìyìn rere ti Kristi, kì í ṣe ìfi ebi panú lásán eléyìí tá à ń ṣe. Ṣé àwẹ̀ kò tilẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ ni? Kí ni a tẹ̀ rí? Tá a bá gbàwẹ̀ kí ni a fẹ́ fi ṣínú? Kí ni a fẹ́ fi bírèkì lálẹ́? So àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀. Ohun tí àwẹ̀ tí Ọlọ́run ń béèrè ní ọwọ́ wa ó ní àwẹ̀ ìrònúpìwàdà, àwẹ̀ ká ní ìfẹ́, ká tú àwọn ọ̀já ìṣòdodo èyí tí gbogbo wa so mọ́ ẹ̀gbẹ́, èyí tá a fi ń rẹ́ra wa jẹ, èyí tá a fi ń bára wa jagun, èyí tá a fi ń gbógun tira wa ní ojoojúmọ́. Tí ẹ bá ṣe ojúṣe yín, táwa náà ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí mẹ̀kúnnù, gbogbo nǹkan ni yóò rọrùn fún wa. Gbogbo ilé ìta ṣẹ̀ṣẹ̀ ń gbààwẹ̀ àgbẹ̀kúdọ́rọ́, ẹ lọ sí ìlú tó ti dàgbà, ìwọ̀nba ni àwẹ̀ wọn, kódà ìwọ̀nba ni àdúrà wọn, nítorí pé wọ́n ń hùwà bíi Kristi ni. Ohunkóhun tí wọ́n bá ní ṣe ni wọ́n ń pín láàrin ara wọn. Kò sí ẹnìkan tó ń jẹ tí ilẹ̀ ń fẹ̀ níbẹ̀. Tí àwa náà ní orílẹ̀-èdè yìí, tí a bá lọ wójú tì sí àwọn àìríṣẹ́ṣe, àwọn àdánìkànjẹ tá à ń jẹ, orílẹ̀-èdè yìí ni ó tù wá lára, ni ó sì dẹ̀ wá lọ́rùn. Torí náà àkókò yìí jẹ́ àkókò pàtàkì èyí tí Ọlọ́run ń pè wá sí àkíyèsí wípé ká ṣe àtúnṣe,
nítorí pé n tó yẹ ká ṣe àti fi sílẹ̀ láì ṣe, èyí tí ò yẹ ká ṣe òun ni a wá ranjú mọ́ èyí tá à ń ṣe. À ń gbààwẹ̀ nítòótọ́, ṣó tilẹ̀ hàn nínú ayé wa? À ń gbààwẹ̀ nítòótọ́, ṣó tilẹ̀ hàn nínú iṣẹ́ wa? Ìlú bámúbámú ni mo yó, èmi ò mọ̀ pé ebi ń pa ẹnìkọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí a ti sọ fún wòlíì Àìsáyà nínú ìwé wòlíì Àìsáyà orí 62 yẹn ẹsẹ̀ kínní tó ní ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Olèmí náà ń ké rárá ní àkókò yìí wípé ààwẹ̀ tí Olúwa pè wá fún kì í ṣe ààwẹ̀ májẹ̀mọ́mù nìkan, bí kò ṣe ààwẹ̀ ìrònúpìwàdà sí àwọn ìwà burúkú ọwọ́ wa, ìjẹkújẹ, kákó níbi tí a ti ní, kákó lọ sí orílẹ̀-èdè tá a ti ní. Àwọn orílẹ̀-èdè tá a ti ní yẹn nìyẹn, wọ́n wá ń wò wá bí ọ̀bọ, wọ́n ní ọ̀tẹ̀, ó palẹ̀ ẹ̀jẹ̀, ó tún lé onílé ṣe. Àwọn yẹn náà dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀. Ṣèbí Yorùbá ní ẹni tó gbépo lájà kò jalè bí ẹni tó gbà á sílẹ̀. Kí ni àwọn náà rò tí wọ́n lè máa lé àwọn èèyàn yẹn padà? Ṣùgbọ́n Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe, wọ́n ní orẹ́ṣẹ́ aṣiwèrè òbúṣọ́ ògùn, ọlọ́gbọ́n wo ló máa mú tiẹ̀ dúró. So à ń rọ̀ wá, àwẹ̀ tí Olúwa ń yàn fún wa ní àwẹ̀ láti tọ́jú àwọn opó, láti tọ́jú àwọn aláìní bàbá, láti wáṣẹ́ fún àwọn ọ̀dọ́, láti tọ́jú àwọn àlejò, kí wàhálà kí ó máa bá ṣẹlẹ̀. Àwọn ọmọ wa tá à ń kó lọ sí orílẹ̀-èdè mìíràn láti lẹ kọ́kọ́, ibi náà náà padà wá báwọn tẹ́ ẹ̀kọ́ o. Ibi wọ́n ń dúró dè wá torí pé wọ́n ní ọmọ tá a kọ́ ló máa gbé ilé tí a kọ́ tà. Ẹ jẹ́ ká mójútó ilé wa. Ẹ̀yin aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà tó ń wò mí, ẹ jẹ́ ká mójútó ilé wa. Ẹ wá iṣẹ́ fún àwọn ọ̀dọ́. Ẹ má jẹ́ kí a fi ebi panu lásán. Ẹ má jẹ́ ká máa kéde àwẹ̀ tí ò sí níbẹ̀. Tá a bá ṣe gba gbogbo àwẹ̀ tí ebi ń pa ọgọ́rùn-ún ènìyàn, asán ni àwẹ̀ wa o. Olúwa ò béèrè ìfebipanu lásán, Olúwa ò béèrè òǹgbẹ lásán, Olúwa ń béèrè fún ìrònúpìwàdà. Gẹ́gẹ́ bí a ti mọ àkókò yìí sí wípé àkókò ìrònúpìwàdà ni. Nítorí náà ẹ jẹ́ kí a múra láti wá ojú Ọlọ́run, ẹ jẹ́ ká múra láti gbàdúrà sí Ọlọ́run kí Olúwa kó pààrọ̀ ọwọ́ ibi yìí, kó sì na ọwọ́ rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ní pàtàkì jùlọ ní àkókò yìí èyí tá à ń wá ojú rẹ̀. Ó sọ fáwọn ọmọ Ísírẹ́lì, ó ní ẹ̀yin ń wá ojú mi, ẹ̀yin kò rí mi, ẹ̀yin ń gbìyànjú láti súnmọ́ mi, bẹ́ẹ̀ ni ẹ̀yin ń jìnnà sí mi sí, nítorí pé ìṣe yín àti ìwà yín kò bá ti èmi Ọlọ́run mu. Torí náà ńkọ́, à ń bẹ̀ wá wípé ní àkókò yìí, ní àkókò tó le jù ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ẹ jẹ́ ká wàásù ìrere Kristi. Ọlọ́run ò ní ìfẹ́ sí ká máa gbẹ̀mí ara wa. Ọlọ́run ò ní ìfẹ́ sí pé ká máa pa ara wa tàbí ká máa yan ara wa jẹ. Ṣùgbọ́n ó ń fẹ́ kí a kúkú tẹ̀síwájú nínú ìlànà ohun Ọlọ́run, láti máa tọ́jú ara wa, láti máa ṣèké ara wa. Kì í ṣe ká máa fi ìyà jẹ ara wa láì nídìí. Ọrọ̀ tó yẹ fún orí 100 kí ẹnì kan ṣoṣo kó sì rò pé òun jayé ni. Mo sọ fún ọ, òpin rẹ fẹ́rẹ̀ dènà. Ọlọ́run ń bọ̀, ó ní kíyèsí èmi ń bọ̀ kankan, èmi yóò sì san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá ti rí, kì bá ṣe rere, kì bá ṣe búburú. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa, fún wa ní ọkàn ìgbọràn, Olúwa, láti lè máa pa àwọn òfin àti ìlànà ọ̀rọ̀ rẹ mọ́. Ní èyí ni àwa ń tọrọ tí a sì ń bẹ̀bẹ̀ fún ní orúkọ rẹ Jésù Kristi Olúwa wa. Àmín.